ìtàn June 12 MKO Abiola àti Ibrahim Babangida apá kẹjọ. Gbogbo èrò ọkàn Ibrahim Babangida àti àwọn èèyàn kan tí wọ́n súnmọ́ ni pé kò sí ọ̀nà tí MKO Abiola lè gbé gbà tí yóò fi borí àwọn ọmọ Haúsá tí wọ́n fẹ́ bá a du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ SDP. Wọ́n ti rò pé kò sí iye owó tó lè ní tí yóò fi borí Baba Gana Kingibe. Lẹ́yìn ò rẹyìn ní àṣírí ṣẹ̀ṣẹ̀ tú pé owó tí Kingibe ná lọ́jọ́ náà ní Jos láti ọ̀dọ̀ ìjọba ni wọ́n ti fún un. Ìjọba Babangida ló kó owó kalẹ̀ fún Kingibe pé kó fi ṣe ètò ìbò náà kó sì rí pé òun ló wọlé láti du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ SDP. Ohun tó jẹ́ kí ìbò abẹ́lé tí ẹgbẹ́ náà dì ní ọjọ́ 27 oṣù kẹta ọdún 1993 le koko nílùú Jos nìyẹn. Wọ́n fi ojú kékeré wo owó tó wà lọ́wọ́ Abiola àti àwọn èèyàn tó mọ̀ ní. Bí kò ṣe bẹ́ẹ̀, wọ́n ìbá ti mọ̀ pé irú Kingibe kọ́ ni yóò dá Abiola dúró. Ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n ti fà á lọ tí wọ́n fà á bọ̀ tó ṣe pé Abiola náà ní ẹgbẹ́ SDP fà kalẹ̀ láti du ipò ààrẹ. Nígbà tó ṣe pé òun ló wọlé ní Jos, Babangida dẹ pàkútí ọ̀nà 3 kalẹ̀ fún un. Ó sì sọ pé kò sí bí yóò ṣe ṣe tí kò ní kó sí ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta. Àwọn ọ̀nà 3 tó sì gbàdẹ pàkútí náà sílẹ̀ fún nìyí o. Ó dẹ ọ̀kan sí ọ̀dọ̀ àwọn sọ́jà, ó ṣe ìkejì sí ọ̀dọ̀ àwọn ọba ilẹ̀ Haúsá, ó sì dẹ ìkẹta sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń ṣètò ìdájọ́. Lọ́rọ̀ kan, gbogbo ohun tó wà lọ́kàn Babangida ni pé àwọn gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà láti rí i pé Abiola kò di ààrẹ. Ibi pàkúté tí wọ́n sì ti kọ́kọ́ bẹ̀rẹ̀ náà ní ti ọ̀dọ̀ àwọn adájọ́. Wọ́n fẹ́ kí ilé ẹjọ́ pàṣẹ pé kí ìbò náà má wáyé. Wọn kò fẹ́ kí wọ́n dìbò náà mọ́ ní ọjọ́ 12 oṣù kẹfà June 12 ọdún 1993. Wọ́n fẹ́ wá ọ̀nà láti yọ orúkọ Abiola kúrò nínú ètò náà pátápátá ni. Èyí ni wọ́n ṣe gbé ẹgbẹ́ tí wọ́n pè ní ABN jáde, Association for Better Nigeria. ABN yìí ni wọ́n ń lò láti da ètò náà rú, ṣùgbọ́n àwọn aráàlú ò mọ̀ nígbà náà rárá. Wọn kò mọ̀ pé gbogbo ohun tí Aton Zeribe ń ṣe, Babangida àti àwọn mínísítà ẹ̀ ló wà nídìí ẹ̀. Mínísítà tó sì dojúkọ ọ̀rọ̀ náà jù ní ọkùnrin kan tí wọ́n ń pè ní Clement Akpangbo. Òun ni mínísítà tó ń rí sí ètò ìdájọ́ nígbà náà. Mínísítà yìí ni òun àti Nzeribe jọ ń ṣiṣẹ́, ṣùgbọ́n àwọn aráàlú kò mọ nǹkan tó ń lọ. Ẹjọ́ tí ABN ní pé INEC, Humphrey Nwosu tó ń ṣètò ìbò náà àti ìjọba àpapọ̀ pé wọn kò gbọ́dọ̀ ṣètò ìbò náà nítorí àwọn rí i pé bí wọ́n bá ṣètò ìbò ọ̀hún Nàìjíríà yóò dàrú. Nínú ọ́fíìsì Akpangbo ni wọ́n ti kọ gbogbo ìwé náà. Òun ló sì ṣètò lọ́ọ̀yà tí wọ́n ń lò fún wọn. Òun fúnra ẹ̀ ló sọ iwájú adájọ́ tí wọn yóò gbé ẹjọ́ náà lọ. Ó sọ fún wọn pé lọ́dọ̀ obìnrin adájọ́ kan tó ń jẹ́ Basi Ipeme ní kí wọ́n gbé ẹjọ́ ọ̀hún lọ. Ní gbogbo àkókò yìí kò sẹ́ni tó mọ̀ pé àjọṣe kan wà láàrin Zeribe tó ń ṣe olórí ABN àti Akpangbo tó jẹ́ mínísítà fún ètò ìdájọ́ pẹ̀lú Ibrahim Babangida tó jẹ́ olórí orílẹ̀-èdè wa. Ohun tí Zeribe àti àwọn ọmọ ẹ̀ ń sọ ni pé wọn kò fẹ́ kí Babangida tí ìgbéjọba sílẹ̀. Àwọn fẹ́ kó lo ọdún 4 míì kó lè bá àwọn fi Nàìjíríà sí ipò tí kò fi ní dàrú mọ́ láéláé. Wọ́n ń tẹnumọ́ pàápàá pé bí ilé ẹjọ́ kò bá dá àwọn láre lórí ọ̀rọ̀ yìí, àwọn yóò dá wàhálà sílẹ̀ rẹpẹtẹ ni. Ọkùnrin náà ní kò tiẹ̀ sí kí ilé ẹjọ́ má dá àwọn láre nítorí ẹjọ́ tí àwọn gbé síwájú adájọ́ náà ẹjọ́ tó dá lé orí ìṣọ̀kan Nàìjíríà ni. Kò sẹ́ni tó mọ̀ pé ìdí tí Nzeribe fi ń sọ báyìí ni pé adájọ́ tí wọ́n gbé ẹjọ́ náà síwájú ẹ̀, ìyẹn Basi Ipeme, Akpangbo tí í ṣe mínísítà ètò ìdájọ́ ló fún wọn. Yàtọ̀ sí èyí, kí obìnrin náà tó di adájọ́, lọ́ọ̀yà ní tẹ́lẹ̀. Ọ̀dọ̀ Akpangbo yìí ló sì ti ń ṣiṣẹ́. Lọ́dọ̀ ẹ̀ ló wà kí wọ́n tó sọ ọ́ di adájọ́. Akpangbo náà ló sì jẹ́ kí wọ́n sọ ọ́ di adájọ́. Kíá, Zeribe ti gbé ìwé kan jáde. Ó ní níbẹ̀ ní orúkọ gbogbo àwọn ọmọ Nàìjíríà tí wọn kò fọwọ́ sí kí àwọn dìbò ní June 12 wà.
nígbà tí àwọn èèyàn sì rí iye àwọn èèyàn tí wọ́n gba orúkọ wọn sílẹ̀ tí wọ́n sì tọwọ́ bọ̀wé lóòótọ́ ẹnu ya kálukú ni. ohun tí wọn ò mọ̀ ni pé lọ́dọ̀ mínísítà Babangida tó ń jẹ́ Àpáǹgbò yìí làwọn kan jókòó sí tí wọ́n sì kọ gbogbo orúkọ bíi mílíọ̀nù kan jáde tí wọ́n sì ń bọwọ́ lù ú fúnra wọn. gbogbo àwọn tí wọ́n ń ṣe ẹgbẹ́ ABN wọn ò ju 10 lọ. àwọn èèyàn Babangida ló sì pọ̀ nínú wọn. Nzeribe ti ṣe irú ètò burúkú báyìí rí ní orílẹ̀-èdè Ghana tó fẹ́ da ìjọba wọn rú pátápátá kí wọ́n tó lè jáde ní orílẹ̀-èdè náà pé kò gbọ́dọ̀ wọ ibẹ̀ mọ́ láé. ètò náà ló gbé fún Babangida pé tó bá gba òun láàyè òun yóò fi ọdún 4 kún ọdún tó ti lò lórí àga. kò sì ní sí ààrẹ orílẹ̀-èdè kan ní gbogbo Áfíríkà tí yóò lágbára tó. ṣùgbọ́n gbogbo bí wọ́n ti ń ṣe nì Babangida kò lè jáde sí gbangba tàbí kó ṣe òfin kan lójijì láti lè sọ pé òun fara mọ́ ohun tí wọ́n ń sọ. bẹ́ẹ̀ ni kò rí ọ̀nà tó fi lè dá ìbò náà dúró. ọjọ́ ìbò ọ̀hún sì ń súnmọ́ ìtílé. nígbà náà ni Nzeribe àti Àpáǹgbò mú ọgbọ́n tuntun míì jáde. wọ́n tún pe ẹjọ́ míì síwájú adájọ́ yìí kan náà. wọ́n ní kó tó di pé ó gbọ́ ẹjọ́ ńlá tí àwọn pè kó kọ́kọ́ pàṣẹ lójú ẹsẹ̀ pé ìbò náà kò gbọdọ̀ wáyé ní June 12. ọmọ Yorùbá kan ló pe ẹjọ́ yìí o. ó pe ẹjọ́ náà lórúkọ ẹgbẹ́ ABN. orúkọ ẹ̀ ní Abímbọ́lá Davis láti ìlú Ìbàdàn. lọ́ọ̀yà tí wọ́n sì ń lò ní wọ́n ń pè ní Philip Umeadi. ọmọ Ìgbò lòun ṣe. Èkó ni adájọ́ Ìpẹ́mẹ́ wà níbi ìdánilẹ́kọ̀ọ́ kan tó ń lọ lọ́wọ́. ọ̀sẹ̀ kan ló yẹ kó lò níbẹ̀. ṣùgbọ́n níbẹ̀ náà ni Àpáǹgbò ti ṣètò tí wọ́n lọ́ọ́ fi ọ̀kan nínú àwọn aeroplane ní ààrẹ gbé wá sílùú Àbújá. wọ́n fẹ́ kó wá dá ẹjọ́ náà kíákíá ni. nígbà tí wọ́n gbé e dé Àbújá ọ̀dọ̀ Àpáǹgbò ló lọ láti lè mọ ohun tí òun yóò ṣe. ọkùnrin náà ló sì sọ irú ẹjọ́ tí yóò dá fún un. ṣùgbọ́n aráàlú ò mọ̀ rárá. bẹ́ẹ̀ ni adájọ́ Ìpẹ́mẹ́ dájọ́ ní aago 10 alẹ́ ọjọ́ 10 oṣù kejìlá 1993 pẹ̀lú àbẹ́là tó sì sọ pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ ṣètò ìdìbò kankan ní June 12. ní wàhálà bá dé rẹpẹtẹ. nígbà tí ilé ọjọ́ kejì mọ́ ọ̀rọ̀ náà ti di wàhálà ńlá sígboro. kò sì sẹ́ni tó mọ ibi tí wọn yóò gbé ọ̀rọ̀ náà gbà rárá. Humphrey Nwosu tó jẹ́ òun ni alága àjọ NEC tó ń ṣètò ìbò gbìyànjú láti rí ààrẹ Babangida bá sọ̀rọ̀ ṣùgbọ́n wọn ò jẹ́ kó rí i. nígbà tí kò rí Babangida yìí ẹnìkan ṣoṣo náà ló tún lè dojú ọ̀rọ̀ yìí kọ. yẹn náà ni Clement Àpáǹgbò ẹni tó jẹ́ mínísítà fún ètò ìdájọ́. ṣé òun ò kúkú mọ̀ pé ọkùnrin náà ló wà nídìí gbogbo ọ̀rọ̀? bó ti dé ilé ọkùnrin náà níṣe ló já wọlé. ta ló wáá bá nílé ẹ̀? Philip Umeadi ló bá níbẹ̀. ìyẹn agbẹjọ́rò Abímbọ́lá Davis àti tàwọn ABN. ẹnu yà ń wosù gidigidi pé kí ni ọkùnrin lọ́ọ̀yà tó ṣètò láti da ètò ìbòrú yìí yóò máa ṣe lọ́dọ̀ mínísítà ìjọba. ṣùgbọ́n kò sọ̀rọ̀. ó kàn ṣàlàyé pé kí ni àwọn yóò ṣe sí ohun tí adájọ́ wí yìí o nígbà tó ṣe pé ìbò kù ọ̀la ni. Àpáǹgbò ní kó máa lọ kó má dààmú ara ẹ̀ pé ìpàdé ìgbìmọ̀ àwọn apàṣẹ wà ní aago 10 nítorí ọ̀rọ̀ náà làwọn sì ṣe pé ìpàdé ọ̀hún ohun tí àwọn bá bọ̀ níbẹ̀ òun yóò jẹ́ kó gbọ́. ẹnu yà ń wosù. ó rò ó lọ́kàn ara ẹ̀ pé ṣé bí èmi ni alága àjọ tó ń ṣètò ìbò yìí èmi ní ilé ẹjọ́ sọ pé kò gbọ́dọ̀ ṣètò ìbò báwo ni wọ́n ṣe wáá fẹ́ sọ irú ọ̀rọ̀ bàǹtàbàǹtà tó kàn mí báyìí tí wọn kò ní pè mí sí i. ń lòun náà bá pinnu nínú ara ẹ̀ pé òun yóò wá ọgbọ́n tí òun yóò fi dé ibi ìpàdé náà. ó mọ̀ pé Babangida yóò wà níbẹ̀. òun yóò sì fi etí ara òun gbọ́ gbogbo ohun tí wọ́n bá fẹ́ sọ. aago 10 nìpàdé ṣùgbọ́n ó ti tètè ṣáájú gbogbo wọn débẹ̀. ó débẹ̀ kí ìpàdé náà tó bẹ̀rẹ̀ rárá. àwọn èèyàn ò sì lè jáde nígbà tí wọn ò kúkú mọ̀ bóyá Babangida fún rẹ̀ ló sọ pé kó máa bọ̀ kó sáré wá. ohun tó yà ń wosù lẹ́nu jù ni pé Àpáǹgbò tó ti kọ́kọ́ rí lé àárọ̀ kùtùkùtù yìí ti kó gbogbo ìwé òfin jọ. ó sì ń ṣàlàyé níwájú Babangida ìdí tí ìjọba fi gbọ́dọ̀ sún ètò ìdìbò náà síwájú àti pé òun ò ní faramọ́ rárá bí ìjọba kò bá tẹ̀lé àṣẹ tí adájọ́ pa. bẹ́ẹ̀ ló ń sa orí Babangida tó ń sọ fún un pé gbogbo ohun tó bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ni yóò dà bó bá dọ̀la o. lọ́rọ̀ kan òun kò fẹ́ kí wọ́n dìbò náà mọ́. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àwọn ọ̀gá sójà tí wọ́n wà níbẹ̀ pẹ̀lú Babangida ní àwọn faramọ́ ohun tí mínísítà náà ń sọ pé ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ àsìkò ló ń tẹnu ẹ̀ jáde. ní wàhálà bá ń wosù àbí irú kí leléyìí lọ́jọ́ tí ìbò kù ọ̀la.
ṣùgbọ́n kinní kan ṣẹlẹ̀ tó yí ohun gbogbo padà bìrí. Níbi ìpàdé náà ni wọ́n wà tí lẹ́tà kan dé lójijì fún ààrẹ Babangida. Wọ́n sì mú lẹ́tà náà fún. Bó ti ka lẹ́tà náà ni ojú ẹ̀ yí padà. Kò sì mọ ohun tó lè ṣe. Ojú ẹ̀ pọ́n. Ló bá mú lẹ́tà náà fún Àìkọ́mù tí í ṣe igbákejì ẹ̀. Ó sì fẹ́ kó kà á. Kó fa lẹ́tà náà lé àwọn tó kù lọ́wọ́ kí kálukú máa kà á. Láti ẹ́mbásì ilẹ̀ Amẹ́ríkà ni lẹ́tà náà ti wà. Ilẹ̀ Amẹ́ríkà lọ́hùn ni lẹ́tà náà sì ti dé sí ẹ́mbásì kó tó di pé wọ́n mú wá sí ilé ìjọba. Babangida ni wọ́n kọ sí. Ohun tí wọ́n sì kọ síbẹ̀ náà ni pé ilẹ̀ Amẹ́ríkà ti gbọ́ ẹjọ́ tí kò ní láárí kan tí wọ́n ń dá lóru àná. Ṣùgbọ́n ní tàwọn o, inú àwọn kò ní dùn sí Nàìjíríà bí wọn kò bá ṣètò ìbò náà lọ́la June 12. Wọ́n ní ohun yòówù tó bá ṣẹlẹ̀ wọ́n gbọ́dọ̀ dìbò náà ni o. Àwọn Amẹ́ríkà tó kọ̀wé yìí ṣàlàyé pé àwọn ẹgbẹ́ ABN tó pe ẹjọ́ kò lẹ́tọ̀ọ́ láti pe ẹjọ́ náà nítorí ilé ẹjọ́ kan lẹ́kọ̀ọ́ ti fòfin dè wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé wọn ò gbọ́dọ̀ dúró síbikíbi ní Nàìjíríà. Bẹ́ẹ̀ ni ẹnìkan kò gbọ́dọ̀ pe ara rẹ̀ ní ọmọ ẹgbẹ́ ABN. Pé kí ló wá ṣẹlẹ̀ tí ìjọba ń gbóhùn wọn? Amẹ́ríkà ni ó ya àwọn lẹ́nu pé ìjọba fààyè gba irú ẹgbẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn tí ilé ẹjọ́ ti gbégi lé e. Wọ́n ní kò sí àlàyé kan tí Nàìjíríà lè ṣe tí yóò tẹ́ àwọn lọ́rùn àfi kí wọ́n máa dìbò náà lọ. Ní jẹ́bẹ́tẹ́ bá gbé ọmọ lé àwọn Babangida lọ́wọ́. Nígbà tí àwọn ọmọ ìgbìmọ̀ apàṣẹ ológun tó wà nípàdé náà ka lẹ́tà yìí, níṣẹ́ ni wọ́n bínú ní tiwọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ fatafata. Wọ́n ń pariwo sọ̀rọ̀. Gbogbo wọn ló ń sọ pé kí Babangida sún ìbò náà síwájú bó tiẹ̀ jẹ́ fún ọ̀sẹ̀ kan kí àwọn lè sọ fún gbogbo ayé pé àwọn ò sí lábẹ́ Amẹ́ríkà àti pé Amẹ́ríkà kò lẹ́tọ̀ọ́ láti máa wá halẹ̀ mọ́ àwọn nílẹ̀ bàbá àwọn. Ṣùgbọ́n Babangida gbọ́n jù bẹ́ẹ̀ lọ. Ó mọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé Amẹ́ríkà ti mọ àwọn ọgbọ́n tí òun ń dá, kí wọ́n sì ti mọ̀ pé àti adájọ́ àti àwọn lọ́ọ̀yà àti mínísítà tí wọ́n wà nídìí ètò yìí àti àwọn ọmọ ABN fúnra wọn òun lòun rán wọn níṣẹ́. Nítorí bẹ́ẹ̀ ó yíjú sí Humphrey Nwosu tó ń ṣètò ìbò pé kí lòun rí sí ìdájọ́ náà nítorí òun ló wà nídìí ọ̀rọ̀ gan. Nwosu dìde ó sọ̀rọ̀ ó sì rán Babangida létí pé òfin kan ti wà tó jẹ́ wípé nígbà tí wọ́n ń dá NEC sílẹ̀ ìyẹn àjọ tó ń ṣètò ìdìbò yìí ni wọ́n ti ṣe é. Wọ́n sì ti sọ ọ́ tẹ́lẹ̀ sínú òfin náà pé ilé ẹjọ́ kan kò ní láṣẹ láti dá ètò ìdìbò náà dúró tàbí láti dí i lọ́wọ́. Nítorí pé òfin yìí wà, ó ní kí wọ́n máa ṣètò ìdìbò náà lọ. Ní Babangida bá yíjú sí àwọn tó wà nípàdé. Ó ní ohun tí àwọn yóò ṣe ní Nwosu ti wí yẹn. Ní Nwosu bá fò jáde ó sì kéde fún gbogbo àwọn oníròyìn pé ìdìbò náà gbọ́dọ̀ wáyé ní June 12 kíní kan ò ní dá a dúró. Lọ́jọ́ náà gan pàápàá adájọ́ Èkó kan adájọ́ Yìnàdù dájọ́ lẹ́kọ̀ọ́ pé wọn kò gbọ́dọ̀ dá ìbò náà dúró fún ìṣẹ́jú kan kí wọ́n yáa máa di ìbò náà lọ ni. Bẹ́ẹ̀ ló ṣe wípé gbogbo ìhàlẹ̀ gbogbo ọgbọ́n tí àwọn ẹgbẹ́ adàlúrú tí wọ́n ń pè ní ABN dá pé ìdìbò June 12 kò gbọ́dọ̀ wáyé, wọ́n parí ẹjọ́ náà ní ọjọ́ 11 oṣù kẹfà ọdún 1993. Àwọn ìgbìmọ̀ Babangida sì fàṣẹ sí pé kí wọ́n dìbò náà lọ́jọ́ kejì. Ó ní gbogbo Nàìjíríà bá ń retí, gbogbo wọn sì kò síṣẹ́ láti rí i pé ìbò June 12 wáyé, kò sí kẹ́nẹ́ kan tó dá a dúró mọ́. Ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n dìbò tán àti lọ́jọ́ ìdìbò pàápàá? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Adémọ́lá Adéjàre ló ń tú pẹrẹpẹrẹ ìtàn June 12 àti tàwọn Abíọ́lá pẹ̀lú àwọn ọ̀rẹ́ yìí. Ọláìwọlá Alága ló ń bá a kà á fún Bùdó Àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú déédéé àkókò yìí o.